tí ń rọ jẹ́jẹ́ o jẹ́jẹ́ èrò tí ń rọ jẹ́jẹ́ o jẹ́jẹ́ bá mi kí èèyàn mi o jẹ́jẹ́. Ladies and gentlemen, mo tún kí yín o, mo tún kalẹ̀ o, mo bá rẹ̀ gòdè. Mo tún bá rẹ̀ kàṣàgbà síwájú yín o, lórí ẹ̀rọ karamísàn yín, lójú ẹ̀rọ móhùnmáwòrán yín, àbí lórí ẹ̀rọ dàsímilẹ́tíkòlá yín. Mo dé o, èmi bàbá yín ni o, Tásíkò bàbá Táwà, Ìjẹ̀gbò ṣẹ́dáyìn kànfà bàbá Tàrídì, ẹkùn ọkọ táwọn wá, kúrúkù ìjẹ́jẹ́ bàbá Táìbátù. Ọ̀jẹ̀ ń gẹ̀ṣẹ̀ ẹ̀lẹ̀ ikẹ́ ńlá borí jẹgbájú kòkòrò gbé nǹkan mọ̀ sáré owó yá. Ẹ̀wọ̀n jẹ̀ rúrò báyìí o. Mo tún ti dé sí yín lọ́rùn, ẹ tún káàbọ̀ o lórí àkọ́tún ètò yín ètò wa o. Ìwé àwọn àgbà. Ìwé àwọn àgbà orí kìíní ẹsẹ̀ kọkànlélógún. Ìwé àwọn àgbà chapter 1:19 tó kà báyìí pé bá a bá tí ì lówó lọ́wọ́ ìwọ oníwà láàmú ẹ̀wù. Bá a bá tí ì lówó lọ́wọ́ ìwọ oníwà láàmú ẹ̀wù. Ẹ gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe pẹ́pẹ́ fúrú ranù, tó jẹ́ pé wọ́n ń ṣe bí ọmọlúwàbí, wọ́n ń ṣe bí èèyàn gidi, ẹjọ́ owó dọ́wọ́ wọn. Tó bá dọ́wọ́ wọn lẹ́sẹ̀sẹ̀ máa mọ irú ìwà tán rí. Tí wọ́n bá ní owó lọ́wọ́ tó bá dọ́wọ́ wọn, ẹ ṣẹ̀ṣẹ̀ wá mọ irú èèyàn tí wọ́n jẹ́ gangan. Ẹ má jẹ́ ń tàn yín, owó kì í fúnni ní ìwà. Owó máa ń gbé ìwà tí máa ń bẹ nínú èèyàn jáde ni o. Àrà tí máa ń bẹ nínú èèyàn, ó ní owó máa ń gbé jáde. Ẹ má jẹ́ pé àpárín láti ilẹ̀ wá, tó bá lọ́lọ́ yóò yẹ àpá. Yóò máa náwó nàkúnà. Ẹ má jẹ́ pé ahun ni. Tó bá jẹ́ pé ahun ni, tó jẹ́ pé àìtí ìlò ló jẹ́ kó máa ṣe dáadáa, kó máa fún yàn nìkan. Ẹ̀yin ajówó lọ́wọ́ rẹ̀, ó máa láhùn bí kọ̀kọ̀ kún lọ o. Ó máa láhùn. Ẹ má sì jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ èèyàn dáadáa ni afúnimọ̀wòbẹ̀, afúnimọ̀sìrègùn ni, tó jẹ́ pé torí Ọlọ́run náà ṣe ń ṣoore, wọn àṣoore torí ìrègùn. Tí wọn bá lówó lọ́wọ́, wọ́n máa fún yàn ní owó, wọ́n máa fowó ṣèkẹ́ èèyàn, wọ́n máa ṣe dáadáa sí gbogbo èèyàn. Ìdí rẹ̀ ni pé téèyàn ò bá tí ì lówó lọ́wọ́, ìwọ oníwà ni ó máa wù. Ìwọ oníwà ni ó máa wù. Ṣùgbọ́n tó wọ́n bá dé, ẹ ṣẹ̀ wá rí ìwà wọn. Gbogbo àwọn tẹ́ ẹ rí pé tó wà lẹ́gbẹ̀ẹ́ ń tẹ̀ ń fojú èèyàn gidi wò. Èèyàn búkú lọ́pọ̀lọpọ̀ wọn, owó ni wọn àti ìní. Ẹni sọ pé òun àtìyàwó òun ni omi àmì àìwá ẹ̀fún ni ẹjọ́ ló lọ tó bá dọ́wọ́ Jagunlabi yóò máa ṣe ṣìnà. Ẹkùn ejò ń gbòòrò ni. Owó tí ò sí sí lọ́wọ́ rẹ̀ lòjó jẹ́ńtù. Tó bá dọ́wọ́ rẹ̀ ó máa dára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé wọ́n ń ta fẹ́lẹ́fẹ́lẹ́ láyìíká wa, àwọn èèyàn ò ṣe ẹ̀ pọ̀. Tó jẹ́ pé wọ́n wá, a máa fojú ọmọ gànfẹ́ wò wọ́n. Tí owó bá dé ọwọ́ wọn, ẹ máa mọ̀ pé èèyàn gidi ni wọ́n. Kí ni ìdí rẹ̀? Ìdí rẹ̀ ni pé ẹni tí ò bá tí ì lówó lọ́wọ́ ìwọ ń wà yóò máa wù. Téèyàn ò bá tí ì lówó lọ́wọ́ ẹ̀ lè mọ ìwà rẹ̀ gangan ní pàtó. Torí ìdí èyí, ìwé àwọn àgbà orí kìíní ẹsẹ̀ kọkànlélógún ó ní bí a kò bá tí ì lówó lọ́wọ́ ìwà oníwà láàmú ẹ̀wù. Ẹ wò kò jẹ́ bó ṣe lóhùn ó yẹ o, àgbò ní tán lórílẹ̀ o. Èmi bàbá yín náà tún ní o, Tásíkò bàbá Táwà. Ẹ wò á máa pàdé lómi. Ẹ ǹlẹ́ ń bẹ́ wọn, ẹ kúrò kàlẹ̀.
fún gbogbo wa àwa ọmọ Áfíríkà àdúrà.